wọ́n pòbí kan lẹ́rù Àríkẹ́ òun làánú ẹ̀ ṣe mí jù ó ṣe wàhálà pọ̀ wàhálà yẹn bá bí ṣe ń gòkè ní ń sọ̀kalẹ̀ ẹ̀rù Àríkẹ́ bí ṣe ń hàrẹ̀ sí bẹ́ẹ̀ ní há owó ní tún fi àwọn gbólóhùn tì lábẹ́ ìtẹ́nu tèmi ò lè sọ lórí àtẹ́kù ẹ̀ ń bá gba ráìsì wa tí ó bá dìbò fún abáyé ni ó ṣe rí o níbi tẹ́bi ń pàlúdé àwọn èèyàn sì ń gba ráìsì ẹ̀rù Àríkẹ́ yóò jẹ́ ẹ̀kọ́ ńlá fẹ́ràn Àríkẹ́ àánú ẹ̀rù Àríkẹ́ ṣe mí tèmi sọ lọ́hùn ó ṣe ó dé kàdánwò ó dààmú advice tèmi ó fún àwọn èèyàn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórí ní ẹ̀rọ alágbèéká social media tá à ń gbé káàkiri ẹ yá fi Àríkẹ́ foríjì o tó bá jẹ́mi ni gómìnà Ademola Jackson wàláì tàláì súnmọ́bì láì làtìláwà tọ́lọ̀ ti gbé ń ju Àríkẹ́ lọ màá ní kí wọ́n lọ gbé ẹ̀rọ Àríkẹ́ wá màá ní wọn ó gbé wá tó bá sì dé màá sì sọ fáwọn èèyàn pé kí wọ́n fi lọ́rùn lẹ̀ o ẹ̀yin èèyàn ẹ fílẹ̀ mọ́ pa o àbúlì yìí pọ̀ lẹ́nu gba wọ́n kéde pé ẹni báyìí ni ó gbégbá orókè wọ́n ti fẹ́ẹ̀ búlì ẹ̀rọ Àríkẹ́ pa Ọlọ́run lọ́mọ bí ó sì máa rìn láàrin ẹ̀ ó náà ti jáde ó sọ̀rọ̀ o ó ní àmọ́ wá bẹ́ẹ̀ pé tẹ́tẹ́ lọ́rọ̀ òṣèlú ó lè jẹ́ ó sì lè má jẹ́ ọkùnrin ni ẹ̀rọ Àríkẹ́ ọkùnrin ni o wàláhì ọkùnrin ni ọkàn ṣe láṣejù ni tí ẹgbẹ́ òṣèlú bá nírú rẹ̀ mẹ́rin márùn-ún tí wọ́n já lákìtìyàn kọ̀ọ̀kan báwọn tí wọ́n ní kan bẹ́ẹ̀ ní Wò tí wọ́n ní kan bẹ́ẹ̀ lóṣogbo tí wọ́n ní kan bẹ́ẹ̀ ní Là tí wọ́n ní kan bẹ́ẹ̀ lẹ́dẹ tí wọ́n ẹgbẹ́ òṣèlú kan bá nírú ẹ̀rọ Àríkẹ́ 10 ó dájú sáká wọn wọlé ó tráì ó gbìyànjú alágbèrè tó gbé tó bá yè ẹjẹ́ kí ẹ̀pẹ́ ṣeun èèyàn ló gbé tí ò lè gbé ó sáré títí ó kú sórí eré alágbèrè tó bá gbé tó bá yè ẹjẹ́ kí ẹ̀pẹ́ ṣeun ó kàn ṣe láṣejù ni èwo la bá lọ èwo la bá bọ̀ kí ló fa àkàrà ẹ̀yìn òkú là á jà àkàrà kí ló fa àkàrà nínú pàǹkàmpé ó ṣe láṣejù tọ́pọ̀ àti pé ibi òun kàmpé lọ yẹn ní táwọn aráàlú fẹ́ gbọ́ kọ́ ní sọ àwọn aráàlú tó fẹ́ súnmọ́jọba tí wọ́n lọ́pọ̀túnítì àti súnmọ́jọba tí wọ́n wá ní súnmọ́jọba ìjọba rí ọjẹ wọn ò ní pọ́lọ̀ mú ọ̀ǹtẹ́ ìjọ jẹ lọ́yọ́ yín kí ló wá dé kí ló fa kéńgbé àkà nínú pàfẹ́ kàmpé kí ló fa mo ṣe mọ́ra màálù mọ́ ṣe kinní kan ẹ mọ́ gbọ́ kàmpé ẹ mọ́ gbọ́rọ̀ búkú lẹ́nu ẹyẹ bó tiẹ̀ jẹ́ ẹ̀rìn kinní kan wọ́n pé lọ́ọ̀rẹ́ kó ẹ̀rọ 20 mílíọ̀nù wá o lọ́ọ̀rẹ́ kó ẹ̀rọ 10 mílíọ̀nù wá o gbogbo títí bá ń gbọ́yùn ohun tí wọ́n máa sọ ni pé ó fẹ́ kí ìjọba ó lo owó ẹ̀ ńlòkulò ìjọba láwọn ò lo owó aráàlú ńlòkulò àti pé sísítẹ́ẹ̀mù tóun fi háráìsì yẹn kò nítumọ̀ àwa tá a jẹ́ nǹkan kan yìí gan-an èrò ráìsì wo ń wẹ́ tó kó sínú píkọ̀pù tí ò kún ẹ̀yìn píkọ̀pù àwa gan-an tá a jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò ahájù bẹ́ẹ̀ lọ láàrin oṣù kan kí tiẹ̀ ní láàrin ọ̀sẹ̀ kan tá a bá fẹ́ hẹ́pù náà tún á lẹ fọ́tò mọ́ tó tún wà ń sọ pé ẹ̀ ń bá gba ráìsì wa tí ò dìbò fún wa. ó ṣe ní láàánú ò wípé ní wọ́ọ̀dù rẹ̀ níbi ilé ìdìbò tiẹ̀ èèyàn 11 péré ló dìbò fún. àwọn Ademola Jackson wọ́n nà mọ́ wọ́ọ̀dù ìdìbò rẹ̀ èèyàn 11 péré ó tiẹ̀ try náà. ebi bàbá kan lọ kọ́lé tó jólówó tó jẹ́ èèyàn ńlá nígbà ó dìbò tí èèyàn 3 ò dìbò at least ó níyàwó 3
ó sì bímọ bíi 10 tí ọ̀wá ríbò 3 ó náà sádìbò tara rẹ̀ at least ẹ̀rọ Arike lè rí bù pé ó tiẹ̀ mú 11 nínú wọ́ọ̀dù ìdìbò rẹ̀ ó try náà ni ajá sí pé ó sì ní èèyàn tí ń fẹ́ tiẹ̀ yọmọ járe kọ́gbọ́n fẹ́ràn Arike gbogbo àwọn tí a ń pè ìyá wa gbogbo àwọn tí a ń fìlú jí láàárọ̀ kùtùkùtù ojú la rí ọ̀rẹ́ òdekùn àbólóṣèlú kọ́ kíní kan ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ dìbò wọ́n yan àwọn kọ̀ọ̀kan ni wọ́n lọ kó sí káwọn opponent yan àwọn kọ̀ọ̀kan sí àwọn tí wọ́n fẹ́ bá dìbò àwọn Ademola yàn lọ sáwọn Ambo àwọn Ambo náà yan èèyàn sọ́dọ̀ àwọn Ademola ni wọ́n sì ń fún wọn lọ́wọ́ gbogbo wọ́n ti kó a síbi báyìí o ibẹ̀ láwa o wọ́n ti ṣe ń jẹ wọn kódà wọ́n pa màálù o gbogbo àwa tá a wà ń bẹ̀ ṣé gbogbo àwọn tó wà ń bẹ̀ sáwọn èèyàn wa ń bì náà ni àrárá o àwọn míì wá látẹ̀yìn o àwọn tí wọ́n wá látèkìtì láti nǹkan kan o tí wọ́n bá ti sarajọ dáadáa ẹ pè wá wọ́n sì lọ fọlọ́pàá fún alákàmọ́mọ́ bẹ̀ kò sẹ́ni tí èyí ṣáájú ajé ìbínú ẹgbẹ́ àwọn Ademola náà ni wọ́n ká àwọn èèyàn tí wọ́n lé ní wọ́n fẹ́ tó 40 yẹn tí wọ́n bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ tàbí ọ̀yá bíi 300 wọ́n ká wọn mọ́ bíi kan wọ́n fẹ́ dìbò wọ́n wà ńbẹ̀ ní Friday májúmọ́ kí àárọ̀ òde kí wọ́n há káàdì lé wọn lọ kálukú lọ pé tí ẹ̀ ń ṣe ìdọ́gbọ̀n ọkọjá bẹ́ẹ̀ nígbà ó wà lẹ́yìn àwọn Ademola Jackson ọmọ dúró tán ibi ọba wà ìmọ̀ fẹ́ wọn mọ̀ pé òun wà ńbẹ̀ kì í látàn kì í sì sojú méjì ẹ̀rọ Arike ọmọ àràgbèjì olókè méjì takọtabo lórí àgbà ọ̀kánrẹ́lulẹ̀ òkòkò ẹ̀yìn ẹgbẹ́ olóṣùṣù gbálẹ̀ ẹ̀yà wá nǹkan ṣe fún ẹ̀rọ Arike ó gbìyànjú ó try. ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni ìbò Òṣogbo yóò máa jẹ́ fún gbogbo àwọn olóṣèlú ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni yóò máa jẹ́ fún gbogbo òṣèlú Nàìjíríà wà á ní kéèyàn dá díẹ̀ kó tó máa ṣàwúre ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ òun ni pé nínú gómìnà tí ń bẹ ní Nàìjíríà ó fẹ́ tó 30 gómìnà àti àwọn alágbára mínísítà àtàwọn tó wà nípò ńláńlá l'Àbújá tí wọ́n wá ṣe campaign against Ademola Jackson gbogbo àwọn alágbára èèyàn ńláńlá lọ́sùn Òṣogbo Omiṣore ni o bàbá Oyinlọ́lá ni o àti bẹ́ẹ̀ lọ Nurudeen Ademola Jackson ó fẹ̀yìn gbogbo wọn balẹ̀ tí wọ́n bá ń sọ wípé agbára owó sọ̀kalẹ̀ s'Òṣogbo tí wọ́n bá ń sọ pé agbára ń kú bẹ́ǹtì pé agbára àtòkè wá ó sọ̀kalẹ̀ s'Òṣogbo òbítíbitì sọ́jà sọ̀kalẹ̀ s'Òṣogbo òbítíbitì ọlọ́pàá sọ̀kalẹ̀ s'Òṣogbo ó kùjọ́ 4 jọ́ 5 tí wọ́n ó dìbò àyà olóko ń já àyà jímèrè tí ó jókòó rẹ̀ ń já àtẹni tí ó rẹkùn àtẹni tí ó tà àwọn méjèèjì jọ ń wo ẹkùn lókèèrè ọkẹni tí ó mẹ́kùn so ọkẹni tí ó gba ẹkùn mú kábíyèsí Olódùmarè ó tún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kùjọ́ 3 campaign yẹn wá gbóná ẹnìkan ṣe sẹ́nitọ̀ lẹ́ẹ̀mẹ́fà tọ́wà nílé ìgbìmọ̀ asòfin àgbà lẹ́ẹ̀mẹ́fà nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n bá ka iye ọdún tó fi ń ṣèjọba ọdún 4 ọ̀nà 6 ọdún mélòó nù ọmọ tí wọ́n bá bí ńgbà náà yóò ti máa palẹ̀ mọ́ láti níyàwó tó bá jọ́kùnrin tí ó bá jóbìn yóò ti wà nílé ọkọ yóò ti gbọ́mọ lọ́wọ́ látìgbà tí ti ń lo dáólà lórí ìjọba yẹn gbogbo àwọn tí mo wí yìí ò sí lẹ́yìn Nurudeen Jackson Ademola Jackson wàláhì wọn ò sí lẹ́yìn ẹ̀ ìbò tó tún gbé
nígbà tó kọ́kọ́ dìbò tó wọlé tí wọ́n ní tí Ọbásanlá Arẹ́gbẹ́ṣọlá pé Arẹ́gbẹ́ṣọlá ló latan bí Arẹ́gbẹ́ṣọlá ọba wa latan ta ni Nurudeen Jackson. At the end of the day Arẹ́gbẹ́ṣọlá fa candidate ẹ̀ lẹ́ o ntọ́ba lọ́kàn jẹ́ jù òun ni wípé nílé ìdìbò ní gbàgede ìdìbò bíi tí Arẹ́gbẹ́ṣọlá ti dìbò tọ́jọ́dọ̀ rẹ̀ wàláhì kò wọlé ń bẹ̀. mo rò pàrọ̀ mi ń yé yín bọ̀ gbogbo àwọn olóṣèlú jàǹkànjàǹkàn wọ́n dúró wọ́n nàró àwọn tó jẹ́ pé ẹnu wọn dùn tí a bá sọ̀rọ̀ fún yàn láàrin ìṣẹ́jú 5 sí 10 tí èèyàn ó yí ọkàn padà. àwọn aláàfáà ayé wọ́n fi wọ́n forí dá wákà fún Ambo lọ́sùndánwò gbogbo àwọn aláàfáà ọlágbára akọ ó dóńgbódágbó méjì àwọn bá mi ń kàmpéè níta gbangba pé nǹkan gbọ́ láti Àbújá rèé o ẹni tí wọ́n ní àṣírí ọ̀gá mi Sàtí àti ìjọ́lọ́wọ́n fọwọ́ lẹ́rán ohun wo gbogbo wọn. ọgbọ́n nìyẹn o fáwọn tí bá ń ṣèjọba lọ́wọ́ àtàwọn tó fẹ́ dìbò bó ló ṣe dáa tó nínú ilé ìjó tí ó yẹ èèyàn ẹ kọ́kọ́ jó níkọ̀rọ̀ yàrá ojú ayé Òṣogbo láti mọ bójú ayé ṣe rí gbogbo àwọn alágbára dìde against Ademola Jackson ṣùgbọ́n sí ọwọ́ Ademola Jackson sọ̀rọ̀ o àwọn iṣẹ́ tó ṣe kàmpéè fún o ó sí àwọn ọ̀nà kan àtàfárá abẹ́yẹfò tó bọ́ sí táìmù téèyàn máa fi nǹkan ṣe kàmpéè afárá abẹ́yẹfò ó sì sí Ifẹ̀ ọ̀là títì lọ́sọ̀gbọ̀ òròkè ó ṣe gudugudu méje yàyà mẹ́fà níwò gbogbo títì ìwò ní dágbìnrin tó tún rí kinní iná sí iná mọ̀nàmọ́ná tẹ́ ẹ bá wọbẹ̀ lálẹ́ ẹ rò pé London lẹ́wà gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ìyálọ́jà pinnu lọ́kàn wọn pé bàbá kùràwọ̀ kan lójú sánmọ̀ Ademola làwọn ó dìbò àwọn fún aláwọn èèyàn gbowó lọ́wọ́ àwọn apá kejì wọ́n sì fi dìbò fún Ademola. ìbò tí ń bọ̀ ní 2027 ẹ lọ ṣẹ́ ṣòkòtò yín bọ̀ gírígírí kò sí hall mighty federal power ìròpó lè ṣiṣẹ́ ní 2027 o mo ti wá ṣèjọba lẹ́ẹ̀mejì ẹ tún máa gbọ́ incumbency pé èmi ni mo ṣe lákọ̀ọ́kọ́ tí mo ṣe lẹ́ẹ̀kejì ó lè mọ̀ wọ́ọ̀kù. ìjọba àwa la ní sọ́jà lókè àwa la lọ́lọ́pàá lókè àwa la ní gbá lókè ó lè mọ̀ ṣiṣẹ́ o. ṣebí ìjọba ìpínlẹ̀ yìí ni mo ti ṣe lẹ́ẹ̀kọ́kọ́ mo tún ti ṣe lẹ́ẹ̀kejì. gbogbo sẹ́tẹ́ báyẹ kí kálukú ó ṣe oòrùn tí ń bẹ́ ń ta yìí ọ̀tá sọ ọgbẹ. wọ́n fẹ́ràn olórí orílẹ̀-èdè yìí ààrẹ president Bọ́lá Ahmed Tinubu ó ṣe dáadáa púpọ̀ dáadáa tó sì ṣe náà ni pé ó ti ẹ̀ jẹ́ pé ìbò Ademola Jackson ń lọ́ra ńlẹ̀ díẹ̀díẹ̀ wọ́n padà kéde ẹ̀ straight pé òun ló wọlé o ìgbésẹ̀ tí kálukú bá wá fẹ́ gbé ìpàdé di kóòtù ni wọ́n bá lọ kóòtù ìpàdé di kóòtù ṣùgbọ́n tá a rí òun ó gbé àrìn pọ̀ omi kékeré ló ṣe rẹ́ láti tí nǹkan bá kú bíi bóyá bíi 10,000 àbí bíi 15,000 ẹ lè dọ́gbọ́n sí i ọgbọ́n ò ṣe é dá sọ̀rọ̀ 50,000 ẹ mọ èrò tí a ń pè lérò 50,000 àwa tó pé jù bẹ́ẹ̀ lọ. Ibi wọn bá kérò 50,000 sí ẹrù páyé fẹ́ parẹ́. gbogbo
gbogbo orí fíìdì tèrò máa pọ̀ sú táwọn èrò máa pọ̀ yẹn capacity fíìdì sùkúù mi kò gba èèyàn 5,000 èèyàn 5,000 péré tó bá wà lórí fíìdì sùkúù bábẹ́rẹ́ bá bọ́ọ̀lẹ̀ nírì mú. tá a bá bi ni tí a bá ń sọ̀rọ̀ nípa ààbò ìbò Ọ̀ṣun yẹn ìbò àríkọ́gbọ́n ni o. àwọn èèyàn ti gbọ́n wọ́n kàn gbowó lọ́wọ́ yín tí wọ́n kàn gbowó lọ́wọ́ yín wọn ò ní dìbò ẹ kàn máa rí fígọ̀ ńláńláńláńlá. kíní mọ́sìnì tí wọ́n sì gbédè ń mọ̀ bóyá èrú ẹ̀ ṣeé ṣe ṣá. ẹ wòye oṣù tí àwọn Ambo ti ń gbáradì campaign látòjúlé sójúlé kí wọ́n tó sí campaign pé ọ̀yá ẹ mọ̀ campaign. síbẹ̀síbẹ̀ ńkọ́ àwọn ará Ọ̀ṣun níbi táwọn lọ ni ọwọ́ akùnyìn o ẹ̀yin ará Ìbàdàn ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ 2027 ní kànlẹ̀kùn ẹ̀ bóòlẹ̀ ṣe ní gba kóńgò rẹsì méjì tẹ́ẹ̀ ní fi gba ọjọ́ iwájú ọdún mẹ́rin yín jẹ́ bóòlẹ̀ ṣe ní gba owó tẹ́ ta mọ́ etí aṣọ bóòwọ̀n ò ṣe ní fún yín 5,000 tẹ́ẹ̀ ná fọ́dún mẹ́rin ẹlòmíì gba 2,000 fọ́dún mẹ́rin 2,000 500 ni ọmọ ná fọ́dún kọ̀ọ̀kan 500 naira ní òkè sí 500,000 bí wọ́n bá gba 2,000 ọdún mẹ́rin sì níjọba ó lò bí wọ́n bá wà ń ṣépè ìwọ náà wà á pọ̀ fẹ́ ṣépè ó lè ṣépè béwúrẹ́ bá bojú ẹ̀yìn a máa fèpè félépè bágùtàn bá fojú ẹ̀yìn a máa fèpè félépè tọ́ ọ bá gbowó tọ́ ọ bá ṣépè àwọn ọmọ rẹ ló ń gbé ṣépè tọ́ ọ bá jẹ́ ń bẹ̀ tọ́ ọ bá wọn sòdodo ọ̀rọ̀ tọ́ ọ bá ṣépè àwọn ọmọ rẹ ló ń gbé ṣépè. ẹ̀yin tá ẹ̀ máa tẹ̀ lólóṣèlú ẹ̀yin aláìsàfìsì ẹ̀yin etí yín mélòó àwọn ọ̀bá àyàn sòdodo ọ̀rọ̀ rí àfi wọ́n máa parọ́ ọ̀gá tiwa wọ́n ń ṣe o tiwa wọ́n ń ṣe o àṣàlàṣà Akíntọ́lá Ládòkè Akíntọ́lá ìjí olóòlà tí ń sá kẹ́kẹ́ Akíntọ́lá ìjí olóòlà tí bàbàjà èdè sẹ́nu abẹ́jẹ́jẹ́ ìjí olóòlà tí wà kọ́ dẹ́mú Akíntọ́lá ọmọ ọkọ lògùn ọmọ àlè àdìbàdé bí wọn ní tìǹ bẹ́ẹ̀ dán wọn ní tìǹ là ń ṣe o tìǹ là ń ṣe o wọn ní gbogbo ayé ti dẹyẹ tìǹ tán wọ́n parọ́ fúnjọ́ náà ó sì mọ̀ wípé àwọn aráabí ńlá tán àwọn èèyàn tímọ́tímọ́ àwọn èèyàn Awólọ́wọ̀ onímọ̀ ń pé tìǹ là ń ṣe ìwọ náà wà nílò làákàyè rẹ ọjà wọn máa tàn ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ni tí máa parọ́ fáwọn aṣíwájú olóṣèlú Ọlọ́run wọn ṣe àwọn ọmọ tí náà darí Ọlọ́run wọn parọ́ fún ọmọ tí náà kí ló ń parọ́ fún ẹsikísà ìlú ọ̀dá o ìlú ọ̀dá o nǹkan báyìí náà ń wò. lẹ́yìn ikú ànábì sàábẹ̀ kan bọ́ sórí àlééfà ìwà máa fẹ́ mọ kí ni ń ṣẹlẹ̀ láàrin ìlú ẹ̀sẹ̀ láwàní ni a máa wé tí wọ́n bá borí tí wọ́n bá bo ẹnu ó lè bọ́ sáàrin àwọn aláàárù yóò gbọ́n tí wọ́n ń wí yóò bọ́ sáàrin àwọn tí wọ́n ń dáná yóò gbọ́n tí wọ́n ń wí yóò lọ káàkiri àárín ọjà yóò gbọ́n tí wọ́n ń wí yóò sì mú lò yàtọ̀ fẹ́yìn ẹlẹ́tàn ẹ̀sìkìsà àwọn aráabí ní ń bọ̀ àwọn èèyàn aráabí ní ń bọ̀ ó ti latan ẹ tí ń bọ̀ ń ti latan kì í ṣe èèyàn wa o ìwọ tó ń sọ̀rọ̀ ńkọ́ ṣé èèyàn rẹ̀ ní ọ níwájú Ọlọ́run àti èèyàn ẹ mọ̀ tàn ní ẹlẹ́ni jẹ Ọlọ́run ó sì tàn wọ́n náà jẹ. ní 9 minutes làwọn olóṣèlú máa yọ sọ́ọ̀tì.
àwọn kan sọ̀rọ̀ nípa Oyinlọ́lá wọ́n ní ọ̀dà bó ṣe fi ọ̀dọ̀ Nurudeen nílẹ̀ Jackson nílẹ̀ tó wá lọ sọ̀pọ̀tì Ambo ó lè mí prefer mo láìkì irú ẹni bẹ́ẹ̀ jẹ́ tí ó gbó òkun tí ń ta fà á sínú ìmọ́lẹ̀ ẹ̀bẹ̀ lòmíì ni ó wà tí ọmọ wà nínú ẹgbẹ́ yẹn tí ó sì máa ṣe tí ọmọ dìbò against ẹgbẹ́ tó wà ẹni tó jáde ó ti jẹ́ gbogbo ayé ọmọ ibi tó ń wà náà èèyàn bẹ́ẹ̀ dá ajẹ́ntọ́ latan lọ gbogbo ẹ̀ ń bá latan àtúbọ̀tán wọn èyí dáa. Aha! èyí àwọ̀ àwí tọ́lọ́dùmarè ọba làṣẹ Nurudeen Ademola Jackson àrọ́mọ Adeleke lẹ́dẹ̀mọ̀ kó àrógun ọmọ ajílàlá ọ̀sọ́ ọmọ ají fọjọ́ gbogbo dàbí egbin ọmọ òjì kùtùkùtù tẹ́ ẹ fọ́ sẹ̀gẹ̀dà àgbo nítorí aṣẹ́wé torí aṣẹ́gi torí ọ̀bọ̀ràdàràdà tí ń rìn dé ìlú àwọn ti kéde rẹ̀ yóò sì ṣe ọdún mẹ́jọ rẹ̀ tí ó pè pérépéré. ìyá tó bí Ademola Jackson olóríire obìnrin ni láàrin àwọn obìnrin o tí a bá ń pípò gómìnà ní ìṣẹ́jú márùn-ún pé 5 minutes ní kálukú ọmọ lò ń bẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ni ò ní kàn nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ́jú márùn-ún ò ní dọ́dọ̀ rẹ̀ tí ó fi kú ẹni kí n sáwò bẹ́ẹ̀ ni àgàgà kí n sọ pé ọjọ́ kan ẹnìkan lẹ́ẹ̀mọ lò ó lẹ́ẹ̀mọ pín lò ọ̀pọ̀lọpọ̀ ní ọjọ́ kan ò ní dọ́dọ̀ rẹ̀ tí ó fi jáde láyé 365 days ní bẹ nú ọjọ́ náà ẹ wá kakuléètì iye èèyàn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ gbé lórí iye mílíọ̀nù yẹn ẹ wá wo Sàtíà ọba mi tí jọ́lọ́hún ọ̀gá mi tí jọ́lọ́hún ó wá gbé balógun Ẹdẹ Adeleke tó bí Ademola Jackson ó wá gbé dìde ọ̀nà ro rẹ̀ bàbá yẹn wá ṣe sẹ́nítọ̀ nígbà ayé ẹ máa gbọ́ o ìyàwó tó wá fẹ́ ó wá bí ọmọ mẹ́ta ìkan wá jẹ́ bílọ́níà tó jẹ́ pé tí a bá ń ka lówó Nàìjíríà wọn ò ní ka mẹ́rin ṣáájú ẹ̀ àwọn olówó ayé tẹ̀ ń pè lólówó gan tí a bá tún dákọ rẹ̀ níwájú wọn ó tún gbèdì òkè ó dé ní ó bí ọmọ kan ọmọ rẹ̀ yẹn ṣe gómìnà ó ní gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun Isiaka Adeleke ṣẹ̀rùbà wọ́n ẹ máa wọ̀ gá mi tí jọ́lọ́run bó ṣe ṣe ó bí ọmọ tí jẹ́ Isiaka Adeleke ó wá jẹ́ gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó sì ṣe bẹ́ẹ̀ lọ fáá ó gba pass mark ó kú òun bẹ́ẹ̀ ó tún padà di sẹ́nítọ̀ ó kú wọ́n ní káàbúrò rẹ̀ ó wá rọ́pò rẹ̀ ẹ máa wọ̀ gá mi tí jọ́lọ́run o àbúrò rẹ̀ tó rọ́pò rẹ̀ tó ṣe sẹ́nítọ̀ ó ṣe lọ fáá ó kú òun bẹ́ẹ̀ ó dìbò àkọ́kọ́ kọ̀ wọlé bó sì wọlé ìwọ ọ̀gá mi tí jọ́lọ́ ìwọ lọ́hàn sí bọ́ wọlé bí wọn ò gbé fún ni tọ́ ṣùgbọ́n wọ́n ní ọ̀wọ́lé ó di ẹlẹ́ẹ̀kejì ọ̀wọ́lé o ìbò ẹlẹ́ẹ̀kẹta ló tún dì yí o ó tún ti wọlé o kábíyèsí Olódùmarè Ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ìyá tó wá bí wọn yìí ṣé inú rẹ̀ nìkan lọmọ alálùbáríkà wà ní èyí ṣe tí wọn ò ní máa hẹ́fì ìdílé Adeleke lẹ́dẹ̀ ọ̀rọ̀ wú pé sáwọn nìkan ni ó tó kí wọ́n pé sáwọn nìkan ni bàbá jẹ́ sẹ́nítọ̀ ńgbà ayé bàbá wọn ẹ máa gbọ́ o ẹ̀gbọ́n jẹ́ gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó tún jẹ́ sẹ́nítọ̀ ó tó kú ìkan wá dìde ó lòun òṣèṣèlú ìyẹn wá jẹ́ multi-billionaire ní náírà kọ́ o
trillionaire in dollar. Ẹ má jẹ́ ń tàn yín. Kìí ṣe owó ni wọ́n lè fi dá àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n lè fi dá ẹbí Adeleke ń jàkadì. Tí ó bá gba location fódìdí ọdún kan ọdún méjì yóò mọ̀ bájọba lọ bí Tinubu ṣe ṣèjọba lẹ́kọ̀ọ́ ni o. Tí ó bá gba location fọdún méjì ẹ̀gbọ́n rẹ̀ ò lè mọ ibi tó ti mú owó òun. Ẹ tún wá wo ọba mi Sàtí àtijọ́ lọ́hùn. Ọ̀gá mi tó dá gbogbo ayé tó dá ọ̀run tó dá ilẹ̀. Ó tún wá fa ọmọ kan yọ nínú ọmọ èyí tó jẹ́ bílọ́níà. Ìyẹn wá jó lórin àgbáyé. Bí yẹn bá fẹ́ bá Trump sọ̀rọ̀ kìí ṣe pé yọ ẹsẹ̀ lọ́mọ gbẹ́nu sí kọ́nà. Kò ní gbẹ́nu sí máìkì kó tó bá Trump sọ̀rọ̀. Ó jẹ́ lùmọ̀ọ́ká olórin káàkiri àgbáńlá ayé. Bàbá tó ṣe sẹ́nítọ̀ kò jáyé ọmọ rẹ̀ tákì wọ́n pé àtúgbùrù ẹnìkankan nú ẹbí mọ́ o. Èyí tó jẹ gómìnà alákọ̀ọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó jẹ́ ọ̀sẹ̀kù fábúrò ó jẹ́ kú ọ̀tán ó tún jẹ sẹ́nítọ̀. Ní bàbá onífìlà gogoro yìí bọ́ bẹ̀. Àrọ́mọdọ́mọ wọn ò lè tòsí mọ́. Ṣé bẹ́yàn bá ṣe gómìnà ọdún mẹ́rin bí ẹ bá tiẹ̀ ṣépè fún kò gbọ́dọ̀ ẹbí ẹ bá ṣépè fún wà láàyè pé ò lè mú débi pé kó tòsí. Àmọ́ rẹ̀ ń tó ṣe gómìnà oṣù mẹ́fà tí wọ́n lé wọn kú òun bẹ́ẹ̀ tí ò tòsí mọ́ tó fi kú. Èèyàn wá sọdún mẹ́rin kó tún sọdún mẹ́rin mi. Gbogbo allocation tí wọ́n kọ́kọ́ pín fún ìpínlẹ̀ Ọ̀ṣun láyé lẹ́yìn ayé sọ́jà ọwọ́ ìdílé Adeleke lọ́bọ́ sí o. Mo kí yín púpọ̀ púpọ̀. Ìdílé olóríire nìdílé Adeleke lẹ́dẹ̀. Ọlọ́run o. Bóni ṣe dáa tó kọ́là àmì ọ́ dáa jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run má jẹ́ ń jayé àwọn ọmọ mi máyé o. Ibi mo lókìkí dé kọ́mọ mi ó lókìkí kó jù bẹ́ẹ̀ lọ. Ibi mo lo dáúlà nílé ayé yìí dé. Ibi ń bá fàdàgbà ayé rọ̀ sí kọ́mọ mi ó lówó kó jù bẹ́ẹ̀ lọ. Àmì Ọlọ́run. Àwọn kan ń ṣàlàyé pé tọ́wá jẹ́ wípé Arẹ́gbẹ́ṣọlá wà pẹ̀lú Ambo ni. Tọ́wá jẹ́ pé ó dìbò pẹ̀lú ọwànú ẹgbẹ́ APC pé ó ṣeé ṣe kí Ambo wọlé. Rárá o. Tọ́wá jẹ́ pé bò tí wọ́n dì láàfi kakuléètì ẹ̀ tá a bá kó ìbò tí gómìnà tí Arẹ́gbẹ́ṣọlá yàn tá a bá kóbò rẹ̀ papọ̀ mọ́ ìbò Ambo kò débì kankan nínú ìbò Ademola Jackson. Èyí ò ní ṣàlàyé pé kódà bẹ́ẹ̀ tó ju ẹni tó ju Arẹ́gbẹ́ṣọlá lọ bá wà lẹ́yìn ó ṣeé ṣe kí wọ́n má rí Ademola Jackson dáńjàkadì. Gbogbo ń tá a bá ṣe láyé ọlọ́mọ fowó dá wa ń jàkadì. Ọ̀pọ̀lọpọ̀ pírójẹ́ẹ̀tì míì tí Ademola Jackson ṣe lóṣogbo àbí tó ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ pírójẹ́ẹ̀tì federal tó sì jẹ́ pé bí wọ́n bá náwó sí wọn ó gbowó ń padà lọ́wọ́ ìjọba àpapọ̀. Ó kùbi tí ó ti rí owó ń yá tí ó fi kọ́kọ́ lò ná. Ṣé bí aáyán fẹ́ jó ìyẹ́ rẹ̀ ní ọ̀jẹ́. Òun wá ní báǹkì nù lélẹ́dẹ̀ tí ó kọ̀wọ́ bọ̀. Ọyẹ ẹ̀ máa náwó ilé ìlú ẹ̀ máa ṣe báyìí máa ṣe bẹ́ẹ̀ máa ṣe lọ. Àìmọye ẹlòmíì tó gba iye tó jù bá ń lọ tá a lè rí nǹkan gidi tí wọ́n fowó ń ṣe. Ẹ jẹ́ ń ṣàlàyé fún yín. Iṣẹ́ kálukú ní ọjọ́ ọ̀jẹ̀. Àwọn kan tún sọ wípé àìwọlé ẹgbẹ́ APC só ní plus ìfárẹ́gbẹ́ṣọlá àbó fún minus. Tó bá ṣe wípé láti ilẹ̀ ní Arẹ́gbẹ́ṣọlá gbé Ademola Jackson lọ́wọ́ tó fojú hàn gbangba tí ó lọ darapọ̀ mẹ́gbẹ́ ADC. Kìbá fún bàbá ńlá passmark, kìbá fún plus, kìbá sọ́dọ̀ òsàkúnlẹ̀ bọ nípínlẹ̀ Ọ̀ṣun.
ṣùgbọ́n gbà tọ́lọ́run ó gbé Sàtíà ọba mi alára ó ní kọ́lọ̀ rèé darapọ̀ mọ́ ẹgbẹ́ mi ẹgbẹ́ tó sì darapọ̀ mọ́ àwọn náà fa gómìnà tí wọ́n kalẹ̀ ńlọ́sẹ̀kọ̀ kẹta. That is to say gbogbo agbára tó ní kàmpéèyàn fi kàmpéèyàn fi tààrà Ọ̀ṣun máa gbọ́ tí wọ́n fi dìbò síbòmíhun ó yẹ kó lò ó fún kándídéètì wọn náà. tí ẹ̀kọ́ lọ́ affect ẹgbẹ́ APC lọ́ṣun. ẹgbẹ́ APC káàkiri àgbáláyé káàkiri gbogbo Nàìjíríà àwa tá a bá sì nífẹ̀ẹ́ olóyè Bọ́lá Ahmed Tinubu ká máa gbàdúrà ká kún fàdúrà dáadáa. Ọ̀ṣun ò fún Bọ́lá Tinubu ní signal tó dáa pẹ̀lú adúdú àwọn gómìnà tó lọ́hùn pẹ̀lú gbogbo àwọn èèyàn ńláńláńlá mínísítà tí wọ́n lọ kàmpéè lọ́sùn kí gbogbo wọn tiẹ̀ wá dá pé iye ṣú àwọn tí wọ́n lọ tí wọ́n gbọ́dá 20 million rèé a fi ràn ọ́ lọ́wọ́ wọ́n wá gba Ọ̀ṣun tì pẹ̀lú agbára àtòkèwá agbára sọ́jà agbára ọlọ́pàá kí gbogbo ẹgbẹ́ APC káàkiri Nàìjíríà wọ́n máa kún fàdúrà àdúrà tí wọ́n sì máa kó fún Tinubu ni pé lóòótọ́ ó ṣeé ṣe o kí wọ́n dìbò fún Tinubu lọ́ṣun o kó gba Ọ̀ṣun gẹ́gẹ́ bí president kíbò rẹ̀ ó kún sọ́sọ́ torí gbàrà tí wọ́n kéde Nurudeen Ademola Jackson ó ti kéde ìlérí rẹ̀ pé Tinubu làwọn fọwọ́sowọ́pọ̀ táwọn ó gbé wọlé òun làwọn ó dìbò fún ó ní òun ò yí pinnu òun padà ìdí tí gbogbo wa ó fi lọ rèé múra sádùúrà rẹ o gbogbo àwọn ẹgbẹ́ alátakò pátápátá ńjọ́ Tuesday ọ̀túnla ó dàbí ẹni pé wọ́n ó ṣèpàdé pàjáwìrì kan tí wọ́n bá forí ìkòkò sọ ọdún bẹ̀ dédé wọn bá yéra wọn gbogbo ẹgbẹ́ alátakò tí wọ́n bá fèsì Tinubu àpapọ̀ òpè ó lè pọ̀ta o àbílẹ̀ Yorùbá tá a gbẹ́kẹ̀lé náà kì í ṣe bọ́ọ̀kọ̀ ẹ̀ ó ti dìbò orínú mi ọ̀rọ̀ kan ni ẹ wá wo ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ èmi ò gbọ́dọ̀ bá yín predict tó lè ṣẹlẹ̀ mi ní predict mo sì ní sọ àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfi rere o ìdí abáre kábíyèsí Ọlọ́run agbára òkè agbára ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn olóṣèlú ṣàǹkó tí wọ́n pè ní jọ́kà òṣèlú wọ́n bẹnu ẹgbẹ́ kan ẹnìkan wà òun náà wà nú ẹgbẹ́ kan tó jẹ́ master nínú àwọn eléègé àgbáyé ni nínú olóṣèlú tó dára ẹ̀ lójú pọ̀ tó ṣèlú yíye tó pẹ́wú ó ti ṣèjọba alákọ̀ọ́kọ́ ó ti ṣẹlẹ́ẹ̀dẹ́ ẹ̀ ń bá ṣèjọba ọdún mẹ́rin àkọ́kọ́ tó bá ṣèjọba ọdún mẹ́rin ẹ̀kejì àwọn ìjọba àpapọ̀ gan máa ń máàkì wọn sọ́tọ̀ ni pé ẹ ṣọ́ra fẹ́lẹ̀ yìí o bẹ́ẹ̀ bá bọ́rọ̀ owó dọ́dọ̀ rẹ̀ owó ti wà ńlẹ̀ wọ́n bá sọ̀rọ̀ connection ni ó ní Nàìjíríà ó ní ìdókè òkun gbogbo ọgbọ́n téèyàn máa lò láyé gbogbo tí a máa pè security ó wà lọ́wọ́ àtẹ́lẹwọ́ gbogbo tátìsì téèyàn máa lò àti gbogbo jókà ó ti wà lọ́wọ́ ẹ̀ ń bá ti ṣèjọba ọdún mẹ́jọ ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ rí nípínlẹ̀ Ọ̀yọ́ ó ní wípé àtirẹ́ni tó lò jọba ọdún mẹ́jọ rí tó lọ lákọ̀ọ́kọ́ tó lọ lẹ́ẹ̀kejì láyé ìgbà tí wọ́n ń pé kò ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ láyé Ajímọ̀bí ó lo ọdún mẹ́jọ rẹ̀ ká tó wá rí gọ́fúnà Ṣèyí Mákindé òun náà kò ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ láyé tiẹ̀ nǹkan kan tí ò ṣẹlẹ̀ rí nípínlẹ̀ Ọ̀yọ́ yìí tó jẹ́ pé ẹ̀ ń bá fìlé rẹ̀ lélẹ̀ bóyá lórúkọ ẹ lè parẹ́ nú òṣèlú láíláí irú tó ṣẹlẹ̀ ní Kogi tàbí tó ṣẹlẹ̀ ní Kwara tí Bùkọ́lá Sàràkí tó kú òun bẹ̀ tó wá wò sùsùsùsùsù tó wọ ẹnìkan pé ẹni tí ó tún máa bá jọba àwọn lọ ni táwọn aráàlú sì gbà fún tí wọ́n sì dìbò fún
ntí ọ̀jẹ̀ kíbo 2027 ó le púpọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ kò ṣẹlẹ̀ rí irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí ní Kogi ó ti ṣẹlẹ̀ rí ní Kwara. nígbà tí òṣèlú faná sójú kò sónímọ̀ ìjìnlẹ̀ òṣèlú bíi Ṣọlá Sàràkí Olúṣọlá Sàràkí ó ṣe ìjọba fá ọmọ rẹ̀ lọ́dún kẹrin àkọ́kọ́ ọlọ́dún kẹrin ẹlẹ́ẹ̀kejì ọwọ́ akẹni tí wọ́n gbé fún bàbá Sàràkí tó wá ní ọmọ àwọn obìnrin náà ni ó tún gbàjọba yẹ Gbémi Sàràkí yẹ sì ń ṣe sẹ́nítọ̀ o. Olúṣọlá Sàràkí ó dúndú ọ̀pọ̀ ọmọ àwọn ni ó ṣe gọ́fúnọ̀. àwọn èèyàn wá sọ fún Bùkọ́lá ìwọ Bùkọ́lá ní gbogbo nǹkan bàbá yìí máa gbé wá tá a máa gbà á kọ́ eléyìí fún bàbá Ifá ṣé ẹ mọ̀ pé nǹkan bí ọ̀rọ̀ bí ní ìsìláàmù kankan yẹn ó rinlẹ̀ nípínlẹ̀ Kwara kí ni ká wá wí wọ́n bá sọjọ́ yídì tá a fẹ́ lọ rèé kí yídì abẹ́ fẹ́ lọ rèé kí léyà tó sì yẹ kí gómìnà wà ń bẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ńkọ́ ẹ mọ̀ gbọ́n tí wọ́n fi kó lẹ́sẹ̀ èyí ò délé ó jíṣẹ́ fún bàbá rẹ̀ bàbá ẹ̀ náà ju jókà lẹ̀ èmi ó gbé Gbémi Sàràkí lọ́wọ́ wọ́n náà lọ gbẹ́lò ní ìjáde that is to say bẹ́ẹ̀ bá dìbò fún Gbémi Sàràkí tí mo gbé lọ ẹ bá dìbò fẹ́ tọ́mọ mi gbé lọ́wọ́ èmi náà lẹ́dìbò wọ́n bá yí ìgbà náà wọ́n níjà ti dé o láàrin Olúṣọlá Sàràkí àtọ́mọ ẹ̀ òkè Bùkọ́lá Sàràkí àti bàbá rẹ̀ ń jà ìjà kíni jókà òṣèlú tó ní agbára at the end of the day jókà Bùkọ́lá Sàràkí ń lọ jẹ ẹni tó ń fà kalẹ̀ ńjọ́ náà ó sì lo ọdún 8. tó jẹ́ kí Bùkọ́lá Sàràkí ó fẹ́ jẹ́ alágbára ní òṣèlú ní Kwara State ni. ẹ wo Yàyà Bello gbogbo ayé ló mọ̀ pé wàá ta ọ̀dà ṣùgbọ́n wọ́n ń bá ta rẹ́ wọ́n ń kó àtà jẹ bí ó ṣe dáa tó lójú àwọn kan ní Kogi ó sì lo ọdún 8 nígbà tí sì ń lọ ó sì tún fa ẹlòmíì kalẹ̀ ẹ rí kọ́ lágbára ó fa ẹlòmíì kalẹ̀ nígbà wọ́n ń pariwo pé owó kan sọnù ìgbàṣegbà àwòsàwò tí wọ́n ní àwọn EFCC wà. ẹ̀rọ atẹnudẹ́nu sọ wípé nínú ilé ìjọba ní gbé Kogi tí wọn ò bí ọlọ́pàá kan dáa kó pé òun sọ kí ní kàbí ṣé EFCC ni wọ́n pé àwọn ń lọ Governmental àwọn fẹ́ lọ réèdì Governmental. ibẹ̀ ni ti ń gbádùn tí ń tọ́ bá sì fẹ́ jáde lálẹ́ akónú mọ́tò tí gíláàsì ẹ̀ dúdú gbogbo bí wọ́n bá fẹ́ lọ yóò lọ ó tó tó aago kan òru yóò tún ti padà tọlọ́pàá nígbà tó ti pé mọ́tò tí gómìnà ń lò náà ni a fi ń gbé bẹ́ẹ̀ sì á dá gómìnà dúró pé ẹnìkan sọnù. àwọn ayé yẹn làwọn èèyàn fẹ́ kó kúrò ńbẹ̀ àwọn tó bá ṣèjọba tán wọ́n fẹ́ kágbára yẹn ó bọ́ kúrò lọ́wọ́ àwọn. bẹ́ẹ̀ èèyàn bá lọ sí Governmental tó bá bá wọn jayé ijọ́ 5 kò ní fẹ́ kúrò ńbẹ̀ tó bá jó lójú kòkòrò a tó ń bèrè kéèyàn lọ́dún 4 ọwọ́ kí wọ́n fọ́ fún àṣẹ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìṣe wà lónìí tó bá jí tó bá wò pé mo fẹ́ fi kínní mo fẹ́ fi ọ̀nà ara mi tó bá kéde pé ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde látago 7 àárọ̀ ọ̀la títí dago 7 alẹ́ ọ̀la ìṣèdè ọ̀wà náà ni wọn ò ní yẹ lọ́wọ́ ẹ̀wù wọn bá sì yẹ lọ́wọ́ ẹ̀wù tó bá ní on security matter mọ̀ ń tọ́gbọ́ mọ̀ ń tó fi ṣe bẹ́ẹ̀ ń tọ́ fẹ́nu ìṣèdè yẹn ọkọ̀ọ̀kọ̀ múlẹ̀ igbákejì Olódùmarè lẹ́tí bá ń bẹ lórí àlẹ́ they can do and undo they have power to do that but notwithstanding Ọlọ́run lọ̀gá gbogbo wa bí agbára ọba sì bọ́ lọ́wọ́ èèyàn láàrin ká dijú ká yá ni tí wọ́n mọ̀ fi pètàn pé ẹni yìí ó ti wà nípò báyìí rí o pé nígbà ayé ẹ̀ èmi mọ̀ gbà tí bàbá Láàmú wà láyé o a padà tó pàdé wọn nílé epo
tí wọ́n bá fẹ́ repo sí mọ́tò ńgbà náà gbà yẹn kó máa ń wọ́n gbogbo wa nítorí pé a gba bàbá yìí ní bàbá wa tá a sì nífẹ̀ẹ́ rẹ̀ a gbé mọ́tò ẹgbẹ́ kan a pàṣẹ mọ́tò bàbá wọlé wàláì rọ́bìlì kábà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwà tó hù dáadáa nígbà wà lórí àlééfà ni o nínú àwọn tí ó dìbò ńpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ sójú múmu àwọn tí ó dájú sáká tá a rí tí ó ti dájú sáká báyìí barista Sarafadeen Ali Bímbọ́ Adékànbí àkántàǹtì Oríyọmí Hamzat ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ó di mẹ́ta báwọn mẹ́ta yẹn ti kílíà tí wọ́n ó di ìbò èyí tó bá tún ti ń yanjú wọn ó jẹ́ mọ́ gbọ́ o tí wọn bá gbọ́ pé alátakò kan gbọ́wọ́ kan tí èsì pé a sì ń gbéra wa lọ kóòtù lọ́wọ́ a sì ń yanjú ẹ̀ lọ́wọ́ ó dìgbà tí gbogbo pọ́tà tí àwọn INEC bá sí pọ́tà àwọn tá a bá rí gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó ṣe é fojú di òsínú wọn gbogbo téèyàn fi máa dìbò òṣèlú agbára ni o agbára lókè agbára nsàlẹ̀ agbára lọ́balọ́ba agbára àwọn èèyàn jàǹkàjàǹkà agbára àwọn olóṣèlú ń bẹ fún Sarafadeen Ali gbogbo nǹkan ni ń mọ̀ mọ́mọ́ wípé ẹ ń bá fẹ́ bá Adékànbí dìbò kó ti múra wípé òun àti Ṣèyí Mákindé làwọn fẹ́ fèsì ìdìbò. Bímbọ́ Adékànbí bí ìgbà tí èèyàn bá pé ọmọ mi ní àrólé mi fún Ṣèyí Mákindé àrólé Ṣèyí Mákindé ni Oríyọmí Hamzat Oríyọmí ọmọ Amúsà ọlọ campaign fún Jackson lóṣogbo òun náà wà ní hòtẹ́ẹ̀lì tí wọ́n jọ ń congratulate ara wọn tí wọ́n ń dè mọ́ra wọn tí wọ́n ń kíra wọn kú oríire ẹ rí i pé eléyìí ó ti sọ̀rọ̀ débi tọ́dá tọ́lá pẹ̀rẹ̀ wọ́n ti ń fi ọ̀rọ̀ òṣèlú lọ láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ mi láì ṣèpínlẹ̀ rẹ̀ wọ́n tún nígbàgbọ́ pé ó ní flẹ́ǹsì pé máa bọ̀ wọ́n náà wá wí ní tọ́ọ̀bá mọ̀ wí. èèyàn ọmọ fojú dé òpó náà lè tàbí ọbẹ̀ ọ̀. àwọn nǹkan kan tí ń pè kẹ́ ẹ kọ́kọ́ mú ọwọ́ kẹ́ ẹ kọ́kọ́ wò ń bẹ̀. ẹni tó bá fẹ́ fojú dé wọ́n sọ fún gbogbo àwọn tí wọ́n máa tẹ̀lé lẹ́yìn pé ẹ máa dáwó fẹ́ẹ̀sì ẹ máa dáwó fìlà fúnra yín ẹ máa dáwó fẹ́ẹ̀sì ẹ máa dáwó fìlà. ìní fún yín ní fẹ́ẹ̀sì lọ́fẹ̀ẹ́ ìní fún yín fìlà lọ́fẹ̀ẹ́ o ìní lówó ọkọ̀ tí ń san fún kálukú mówó ọkọ̀ rẹ̀ lọ́ àtowó tí ó fi jẹun tí kálukú sì ń pa ṣọ́ọ̀bù tí wọ́n bá ń tẹ̀lé ó ń tọ̀ mọ̀ pé kò sí ẹni tó ṣe é fojú di inú òṣòdì. òṣèlú 2027 yóò tọ́ọ̀fù nípínlẹ̀ Ọ̀yọ́ yóò ní agbára débi pé àdúrà tèmi ọgbà ni pé a ní rí kú ọ̀wọ̀wọ̀ a ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ìwé ìtọ́sẹ̀ lọ́sùn tí wọ́n ń para wọn pípípí ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ nípínlẹ̀ tiwa ẹni tí ó mú àìdíà rẹ̀ tí ó má bàa bẹ́ẹ̀ wá ọlọ́run ó mú ọ̀dọ̀ tó dijọ́ náà ẹni tí ó pè pípa ni kí wọ́n máa pa àwọn máa tàjẹ̀ èèyàn lẹ̀ torí pòun bá fẹ́ dé orí ibì kan ọlọ́run ó mú òun náà kúrò nílẹ̀. wọ́n fowó rọ̀bọ wá sílé àbámọ̀ ló máa jẹ́ fún wọn. àdúrà tí mo sì máa ń gbà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni pé ìjọba tí ó bá tù mí lára ní kọ́lọ́hún ó gbé sórí àdéhùn. èmi ò gba tọ́rọ́ tàbí kọ́bọ̀ lọ́wọ́ Ṣèyí Mákindé o pé kí n rí àbí kájọ jókòó kí n gba tọ́rọ́ àbí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n ìjọba rẹ̀ tù mí lára torí wípé n ò tọrọ jẹ. báyìí kí mo rí ní ọdún kẹjọ tí ó gorí àlééfà. ìlọsíwájú ọba mi látọ̀dọ̀ Ọlọ́run ìlọsíwájú bá mi. ẹni tí àdúrà tí mo mọ̀ gbà nù ẹnikẹ́ni tí ó bá bọ́ bẹ̀ tí ó tù mí lára tásìkò rẹ̀ ó tù mí lára ní kọ́lọ́run jẹ́ ó bọ́ bẹ̀. ọ̀pá dandan kó ń tọ̀ ń rí mi kó fún mi lówó ọ̀pá dandan kó ń tọ̀ ń kó rí mi kó ṣe mí kó ṣe nǹkan kan fún mi. níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá ìrànlọ́wọ́ mi ó tọwọ́ ọba tó dáhùn wá. èmi ò gbójú mi sórí òkè wọn nù níbẹ̀ ni ìrànlọ́wọ́ mi ti wá o. ọba tí kì í sùn tí kì í tó gbé ọlọ́run tí kì í fi fóònù nọ́mbà rẹ̀ pamọ́ fún mi
tí mo lè pé lọ́sàn-án mo lè pé lóru mo lè pé láńdájí ọ̀rọ̀ mi kì í sùn. kò ní pa tí n kọ́kọ́ bá sọ̀rọ̀ pé mọ̀mọ́ fẹ́ bá wọn ọlọ́run sọ̀rọ̀ ni pa ẹlòmíì pa gómìnà mi ò gé e ọ̀gá ò sí lé báyìí sí lé báyìí tó bá di next week níjọ́ Tuesday ẹ pè ọ̀gá wà bí wọ́n ti ṣe mítìnì kan. ọ̀rọ̀ náà ń kú òní kó o pè é kíkì kan wá gbé ó sọ pé ṣé wọ́n mọ̀ pé ẹ fẹ́ pè. ẹ̀yin jàmá mi. ọlọ́run ọ̀rọ̀ rẹ mọ̀ tóbi o tá a sì bá sọ̀rọ̀ dàrẹ́tì pé n tá a fẹ́ nì ọlọ́run ó sì ṣe. kọ́mọ tí ò ní bàbá ó padà kọ́mọ tó ní bàbá ní àkàlà. ni ló fi jẹ́ pé bí mo ṣe wà yìí kí n tó di wípé wọ́n yọwọ́ yọsẹ̀ tí n tó di pé wọ́n dẹ̀ lẹ́sìn bóyá wọ́n dàrún gbọ̀n sí ni o àbí wọ́n ó ṣe kinní kan tí ń jẹ́ bí tí wọ́n dẹ̀ lẹ́sìn gan-an ń ti rìtáyà. tọ́lọ̀ ń bá ní mi lò yóò jẹ́ mi ó gùn. màá rìtáyà kó n bí iṣẹ́ tí mò ń ṣe. torí iṣẹ́ tí mò ń ṣe ń gbọ́dọ̀ yẹn nìkan nípò sí ń gbọ́dọ̀ yẹn nìkan láàyè. gbogbo àwọn tó fẹ́ dìbò pátá tèmi ní tiwọn o. ṣùgbọ́n tèmi ni pé tí n bá wo manifesto ní kálukú nǹkan báyìí lẹ́nu ìfẹ́. èyí tó bá gbé ntí ọ̀dà wa ń sọ fáwọn èèyàn pé ntẹ́lẹ̀ ìgbé wa yìí irọ́ ti wà ń bẹ̀ o. èyí tó bá gbé ntọ́ dá wa tá a mọ̀ kó lè ṣe é. torí ẹnu dùn ún rò fọ́ agadọ ọwọ́ tẹ́ rí ó dùn ún bẹ́gẹ́dú téèyàn bá jókòó lójú kan náà tó bá dijú gbogbo kòtò gbogbo pọ́tò tí ń bẹ lọ́nà express gbogbo ẹ̀ pátá lèèyàn ọmọ yà fún. èèyàn náà ń pè pé èèyàn holding drive ọwakọ̀ lójú àlánù afẹnuwakọ̀ ẹ̀ jáàmù tó ṣe báyìí. ọkọ̀ tó jẹ́ pé bọ́ bá ń wà á lọ tó ti ní sùúrù láti Ìbàdàn tẹ́ dé Ṣàgámù ó lè jẹ́ pé bẹ́ẹ̀ lè ṣù ó ti gùn tí ó pé ó yẹ kí n gbẹ̀gbẹ́ ilé lọ kí n gbé lọ báyìí gbígbé jáde tí ó bá gbé jáde báyìí ṣòṣe ni ó lè bá jàgbé ìjò tó ti páàkì lẹ̀ ó di gbáà àwọn àníkèké sì sáré o sùúrù rẹ̀ nísìnyí máa ṣe o. ẹ̀rì kí bá wà ní ọ̀dọ̀ ẹ̀jà tó ká mọ́ kó gbà fojú wa. kábíyèsí Olódùmarè ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ọlárágbá arígbé ọba tí gbá lákejì ọlọ́run bí wọn ò ṣe é ta ni ìbá wà ta ló ní ọlọ́run yìí ṣèyanu ọba oníyanu lọ́lọ́run Sanyẹ̀rí sọ pé níjọ́ tí inú òun dùn jù láyé níjọ́ tí òun lọ sí American Embassy wọ́n ti máa ń refuse àwọn èèyàn ní American Embassy gbogbo àwọn tí wọ́n ka Cambridge inú àwọn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n táwọn jọ máa ṣe fún tí wọ́n bá lọ bẹ̀ wọ́n pé wọn ò fáwọn. ó ní òun wá ti ń practice èbó tó wọ́n sọ ó kújọ́ mẹ́ta ni wọ́n ti ń fẹ́ nìkan rí àásì òun. kí ló fà nílé ẹ̀sọ́ báyé. pé kí ló ń lọ sí lamẹ́ríkà mo ń lọ báyìí ìlú lówó oṣù rẹ iṣẹ́ kí ló ń ṣe kíní kan gbogbo òyìn làwọn ti practice táwọn ń rí àásì. báyìí láàṣẹ èbó àgbọ́dọ̀ sọ báyìí kọ́mọ́dà bí ìbọn. ó ní síbẹ̀síbẹ̀ náà àyà òun já. ẹ mọ̀ gbọ́ o ó ní nígbà tí yọ̀wá kan òun ó ní búùtù ibi tí àwọn kan ń wọ̀ tí wọ́n ń rìfíùsì wọn tí wọ́n bá ti fi páálí wọn lé wọn lọ ó ti sọ pé wọn ò fún wọn nù ọlẹ́nìkíní wọbẹ̀ ẹnìkejì wọbẹ̀ ẹnìkẹta wọbẹ̀ wọ́n dá páálí wọn padà tí wọ́n ń rìfíùsì wọn tójú wọn ń korò ọlọ́kàn àwọn kíní ọkàn àwọn kan á sọ pé ibi tí wọ́n ti ń rìfíùsì yẹn ni kí wọ́n gan lọ onígbà ọlọ́run ó ṣe é oníná kan tàn ní ó ní òun bẹ́ẹ̀ mi òun jiyàn pa irú ẹ̀mí èṣùbùkù ò ní ibi tí wọ́n ti ń rìfíùsì èèyàn lòun ọ̀ wà á lọ ó ní gbogbo àwọn èèyàn ti wà ní kíbùkù tó kù wọ́n kàn tán náà bẹ̀ ni. Ọláníyà Afọnjá play ó ń bá wọ bẹ̀ ó lóun ń wọ bẹ̀ báyìí pé òun ń wọ bẹ̀ ọláyà àwọn ti sọ kì ó ní ẹni tí ó jẹ́ èbó aláwọ̀ funfun báláwú ó lè èbó aláwọ̀ funfun báláwú ó ní lẹ́nìkan bá kọjá nínú gíláàsì nínú àwọn òṣìṣẹ́ ẹ́mbásì ìyẹn jọmọ Yorùbá ó ní bó ṣe róhùn báyìí pé Sanyẹ̀rí ó ní bó ṣe nà ká tó gbà ó ní ká tó rí ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì tóun wà lọ́dọ̀ òyìnbó yẹn tí kàn ń wo páálí òun lọ́wọ́
ó ní bí àwọn èèyàn ṣe dàdé nù láti inú ilé tí wọ́n wá wò òun tí wọ́n pẹ́ ó ní bí wọ́n ti pẹ́ sanyẹ̀rì àwọn ará ẹmbásì ó ní nílò òyìnbó yẹn bá wò pé star ni eléyìí láti jẹ́ you know him he's a very popular kid kan ó ní wà láì wọn òjò wọn sọ̀rọ̀ wọn ní lọ́ba níbi ẹ̀sẹ̀ fóun ní fìsà bọ́lọ̀hún bá dùà ọba gbà apá aládùà kìíkà bá dùà ọba gbà apá aládùà kìíkà. àìmọye ìlú tá a lọ. ẹgbẹ́ ṣìnà ò ṣe é kọlù àti olúwa dúró. tí wọ́n bá lo confidence pé àkáǹtì mi da kinní kan sí gba àkáǹsàwò. àtàlàkọ lè sí èèmà nítorí. orí èèbó yí lórí gan wọ́n lè kàn wọ́ pé àwọn kan láìkì fèsì kan dẹ̀ refuse ẹ̀. ẹlòmíì sì ní gbogbo tó tò pátá fèèkì ni. ọdún tí n kọ́kọ́ gba visa America ẹni tó bá ń tò lọ́ba tó ọba fún mi pẹ̀lú confidence ó ní wọ́n ti fún yín visa yìí ó ní ẹgbàgbé pé wọ́n à ní fún yín. èèyàn ṣe ní confidence irú eléyìí ọba dijọ́ kẹta èmi bá ti lọ mo lọ gba visa wọ́n dẹ̀ fún mi lóòótọ́ bí mo ṣe ń jáde ni mo pè é lọ ó ní alpha ó ní ẹja ń bá kàn èyí tí ọ̀dà bẹ́ẹ̀ mo sọ mo ní ẹja ni o ó ní tí ọmọ dá lẹ́jà ó ní abẹ́ mọ́ ó ní akàn ló mọ̀ dá ó ní tòró lóbi ń pẹ́jà ń bá kàn mo ní ẹja ni o ó ní tí ọmọ dá lẹ́jà mo ní bẹ́ẹ̀ ni ó ní kí ló dé mo ní wọn fún mi o ó ní kì í ṣe dọ́kúmẹ̀ntì mo ní wọn fún mi ó ní ẹ̀pọ́ lọ́hùn mo ní ìlépọ́ lọ́hùn o ó ní àti fún yín físà náà ó ní kódà 2 years màá wo mo tún wá wọ ẹgbẹ́ mi pé àbẹ́nìkan ní fóònù tí ń sọ fún ó ní wọ́n ṣe mà ó ní wọ́n ti fún yín létà tí mo wá ṣẹ̀ṣẹ̀ di wípé èmi náà ti ń tráfù dáadáa ni mo wá mọ̀ pé ímeèlì tó sí fún mi nígbà yẹn òun ní access sí so bí wọ́n ṣe fún mi wọ́n ti send ẹ̀ sórí ímeèlì mi pé wọ́n ti approve ẹ̀ òun dẹ̀ ti rí ímeèlì yẹn lọ́wọ́ rẹ̀ ó ní number 1 ó ní tí èyí bá ṣe pé wọ́n bá tẹ̀lé èèyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ààrẹ ni tí ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan fún mi nínú àwọn èèyàn mi ó ní nígbà tí ẹnìyàn lọ sí embassy ó lọ American embassy àwa ní kó lọ gbé statement ẹ̀ wá turnover rẹ̀ ń lọ bí 2.something billion ó ní wọ́n tiẹ̀ ṣe wàhálà wọ́n kàn fagilé ni ọlọ́lọ́ lẹ́ẹ̀kínní wọn ò fún ọlọ́tún lọ lẹ́ẹ̀kejì olówó yẹn ń pé àbówó òun ò tó ní ẹ tó òun tún kọ́ àkáǹtì bíi 3-4 mọ́ ó ní wọn ò tó fún létà ọ̀rẹ́ wa yẹn wá di ọ̀rẹ́ nínú àwọn kọ́nsúlà tí ń fún wọn físà náà lé wọ́n wá bi léèrè pé àbúrò òun báyìí ti ń wá kí ló dé tí wọ́n fún ní físà wọ́n wá ní àkáǹtì ẹ̀ àwọn ń dáùtì àkáǹtì ẹ̀ àìdá kọ́mọ front fún yàn àwọn tí wọ́n ń gbówó ìjọba lọ tí wọ́n ń ṣàìfọ́nù owó níbo ló ti rówó tó bá wọn pé kò sí àṣebówó bá pọ̀ lápọ̀jù èèyàn ò ní lè defend ẹ̀ lóòótọ́. èló fi jẹ́ pé àwọn EFCC tẹ́ẹ̀rí wọn ntọ́rọ̀ wọn fi gbóná jọ ọlọ́pàá lọ ni pé tí wọ́n bá ń bọ́ ọ sọ̀rọ̀ ibi tó rúgbó dé tó tagbò dé gbogbo property tó ní àti owó tó ní wọ́n mọ̀ ṣàlàyé ẹ̀ fún ọ báyìí tó o bá fẹ́ parọ́ ọkàn tanra rẹ jẹ kódà wọ́n sọ báláǹsì tó wà ní àkáǹtì rẹ fún ọ. ebi pa kìnìún ń kan fún ọjọ́ 3 nínú gbọ́kòrò ń jẹjẹ ebi ti pátójú ẹ ti ràn kó gbogbo tó bá rí njọ́ náà yọ fàyà. bí ṣe ń lọ lọ́ba ń gbọ́ wúrúwúrú lábẹ́ ìràwé ẹran ńlá kan lókè nígbà tí ó kì í mú gìrì báyìí ó deku ó wá mú eku ó wá nà ókè báyìí pé eku yìí tí n bá sọ ẹnu gan kò tó mi panu kò tó mú mi. eku wá ní dákun
ìwọ bàbá kìnìún mọ́ pa òun. Gbogbo agbára ní ń bẹ lọ́wọ́ rẹ lónìí, lágbára kú àti ìyè ń bẹ lọ́wọ́ rẹ. Bọ́ọ̀ bá pa òun lọ kọ́lẹ̀ kọ́kọ́ òun sí lábẹ́, òun ràn ọ́ lọ́wọ́ ń jọ kan kìnìún wá rẹ́rìn. Ṣé ọ́ pẹ̀ràn fóun jẹ ni àbí kí ló ṣe fóun? Ó lóun ràn ọ́ lọ́wọ́, ó sì ríran lọ́wọ́ látọ̀dọ̀. Èèyàn ò ṣe é fojú di o, mọ́ fojú di èèyàn láyé. Àwọn ọmọ tí wọ́n ń gbé kámẹ́rà lọ́wọ́, ọmọ tí wọ́n ń tẹ̀lé wa káàkiri. Ó lè jọ pé níjọ́ tílẹ̀ bá lọ yìí, bóyá àwọn ni wọ́n yọ̀yàn nù sòrò. Bí wọn ò bá yọ̀yàn, ọmọ wa lè lọ bá wọn fúnra lọ́wọ́. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Ó kọ́ tó bá dá sílẹ̀ tí lágbájá yìí, àbọ̀ ó relate pẹ̀lú ẹni bá ní bàbá àwọn ni. Kọ́kọ́ jókòó ń tiẹ̀ ìwọ ti ọ̀rọ̀ rẹ ti dayọ̀. Ọ̀gá mi lọ dákọ ní 90 báyìí. Ọpẹ́ fá lẹ́yìn bí oṣù mẹ́fà. Kìnìún táwí lọ bá lu bàgẹ̀. Ọdẹ kan wà sísítẹ́ẹ̀mù tóun fi máa pa ẹran ìmọ̀ mẹ́ran láàyè. Wọ́n ń pè ní ọ̀dà mẹ́kùn láàyè. Yọ́ lọ gọ sórí igi lókè, igi ńlá yọ́ gọ sórí igi lókè. Ó wá ní àwọn kan, àwọn ńlá ni. Okùn ẹ̀ yí débi wípé ṣé ẹ mọ̀ pé báwọn ẹranko bá ti rìn tí wọ́n bá sún wọn pé wọ́n bá fẹ́ sinmi díẹ̀ tí wọ́n bá dégi ìdí igi ńlá wọ́n fẹ́ jókòó kí wọ́n sinmi. Ibi tí wọ́n bá ti ń sinmi yàn dá wọn wárárárárá. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ẹranko gọ̀ bí kìnìún ṣe ń yí kàkà kí ọwọ́ náà bí ó ṣe jáde bí tó ṣe ń yí àwọn mọ́ra rẹ̀. Àwọn mú mọ́lẹ̀. Ọdẹ bá lọlé ọlọ pe àwọn èèyàn wá wípé kóun ọlọpàá àwọn èèyàn ẹkùn kìnìún ṣòro kojú. Ọwọ́ wà níbi tó ti yí òyìnkí tí àwọn ti mú mọ́lẹ̀. Ó kù bí ó ṣe bọ́ kúrò nínú àwọn. Eku jò ní ìbá dé. Eku burúkú tá a wí eyín méjì ní ń bẹ níwájú ẹnu rẹ̀, méjì ń bẹ ń sàlẹ̀ rẹ̀, méjèèjì tá a wí bíi sísọ́ọ̀sì. Lọ́ba ní kìnìún kí ló dé, ó ní àwọn ló mú un, ó kú bóun ó ṣe bọ́ báyìí. Ó ní ìrànlọ́wọ́ tóun ké tóun pinnu rẹ̀ tóun promise rẹ̀ ń jọ sí. Ó ní àsìkò ẹ̀ tó báyìí, ó lóun ràn ọ́ lọ́wọ́. Kìnìún tó wò ó tó rẹ̀ pé ìwọ lọ́ọ́ ràn lọ́wọ́. Bó ṣe wíńdò ní ìnáànú tí kìnìún bínú sọnù. Gbé dáradára rẹ lọ ọ̀n kàmpé kóhun ó má bàa pa ọ́ ni ó kúkú tóhun jẹ tẹ́lẹ̀ lọ́ba sọnù. Dídé tó dé tó ní ọ̀yá wá ràn ń lọ́wọ́. Wá ràn ń lọ́wọ́ ìrànlọ́wọ́ tó o bá lè ṣe mọ́ wá ṣe. Ó gbé eyín àkọ́kọ́, ó gbé eyín lé ibi àwọn. Ó di kéré ní táwọn ìpẹ́, ó gé òwú kìíní, ó dí àwọn kejì, ó gé kẹta. Nígbà tó gba déédéé orí ẹkùn, ó ní kábíyèsí ẹ máa jáde mọ́. Eré ni àwàdà ni ẹkùn náà bá jáde. Gbogbo ní tó ti kọ́ ilé ìkànnà kankan eku tó bá gbé yín sí ó tún gé gbogbo ẹ̀. Ẹ wo eyín ẹkùn, ẹ wo eyín kìnìún bó ṣe lágbára tó orí fi gé àwọn yìí. Eyín eku tó dàbí sísọ́ọ̀sì tó bá gbé ilé nǹkan báyìí kẹ́rẹ́rẹ́rẹ́ yóò gé ni. Eyín burúkú tẹ́ fi máa ba dọ́kúmẹ́ǹtì jẹ́nu ilé. Ní kìnìún bá bọ́lẹ̀ lónìí. Ìbọn Ọlọ́run bẹ̀ yàn. Ọmọ ẹnìkan kọ́ ọmọ ṣe é fojú di láyé o. Àṣé wọ lọ́wọ́ ayọ̀ òun kò nù ẹ́. Bó ṣe lọ ọ̀nà tí ẹ̀tẹ́kù náà bọ́ náà tẹ̀ lọ. Dídé táwọn ará àbáòdè wọ́n dé tìbọn tọ́fà àti gbogbo ẹ̀. Nígbà wọ́n débẹ̀ wọ́n rí wípé wọ́n ní kìnìún yìí ó ti àfìgbà tó já àwọn èèyàn láì mọ̀ pé eku kan lọ́ba gé e. Gbogbo ẹni tó wà nípò agbára lénìí ẹ má ṣe lò. Gbogbo ẹni tó wà nípò agbára lénìí ẹ má ṣe lò. Ọ̀gá ńlá ẹgbẹ́ òní o. Ilé bá lójú ẹ̀gbà mọ́jú.